A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ojú tó ń wò mí, ojú náà ní fọ́. Etí tó ń gbọ́ mi, etí náà ní di. Gbogbo ayé ò nílù fún gbogbo ajó. Màá dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Màá dúpẹ́ lọ́wọ́ yín. Owó ò ní tán ní ọwọ́ yín o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹni fọwọ́ yín gbọ́mọ sí. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ jọ̀ọ́, àbẹ̀yín ni. Ibi tí ẹ ti mówó, ẹ ní mọ̀ nira. Ẹ tó mú owó náà. Àbúrò ní kàn yín. Àtẹ̀yìn àtọmọ yín. Ìjàmbá ó kéré ó tóbi. Kò ní tọ́ sẹ́nì kankan nínú wa. Ẹ má kàn wò wá lásán. Ẹ bá wa subscribe. Ẹ mọ̀ pé kúṣẹ́ náà ló mú orí ẹni yá. Ẹ rí pé ọ̀tún náà ni gbogbo nǹkan tí a mú wá fún yín. Ọ̀tún náà là ń mú wá. Àwa tí ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ máa láǹfààní àti máa rí wa ní gbogbo ìgbà. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, ẹ bá wa subscribe. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Tó bá jẹ́ pé àárọ̀ lẹ wà, mo kí yín. Ibi tí ẹ ti ń wò mí, ẹ káàárọ̀ o. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Ẹ máa bá mi ká lọ. Kí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa lénìí, òun náà ni ẹni tí ó bá sanra, tó sanra jù bó ṣe yẹ kó sanra lọ. Kí ló máa ń fa ìsanra yìí? Látàrí nǹkan ìjẹkújẹ tí àwọn ń jẹ. Ó fa tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fi sanra. Tí èèyàn bá dẹ̀ ti sanra jù, tọ́rọ̀ bá ti pọ̀ jù nínú ara, wàhálà ni fún ara. Pàápàá tó bá jẹ́ obìnrin tó bá fẹ́ràn kó máa jẹ ẹran ní gbogbo ìgbà, ẹran ọlọ́ràá, irú obìnrin bẹ́ẹ̀ yóò sanra lásanra jù. Tí ẹ bá dẹ̀ sanra jù lóbìnrin, ó máa ń àti bímọ yẹn, oyún, ó máa ń nira fún obìnrin tó bá sanra lásanra jù, tí ò bá tí ì bímọ tẹ́lẹ̀, tó ṣẹ̀ fẹ́ ṣòwò ọmọ bíbí. Tọ́rọ̀ bá ti pọ̀ jù, ọ̀rá máa ń dí ilé ọmọ. Kò ní jẹ́ kí ààyè sílẹ̀ fún ọmọ. Tọ́rọ̀ bá ti pọ̀ jù, ìyẹn fún obìnrin. Àwọn ọkùnrin náà, tọ́rọ̀ bá ti pọ̀ jù, èyí mọ̀ mí bí olókè ilẹ̀ ni. Èyí mọ̀ mímí ẹni tó sanra yàtọ̀ sí mímí ẹni tí ò sanra lásanra jù, látàrí nǹkan jíjẹ náà ni. Kí wá là wá á fi dín sísanra kù, táwọn olóyìnbó ń pè ní obesity. Kí là wá? Màá fi ewé kan hàn wá. A ti rí ewé yìí báyìí. Ewé yìí ló máa ń so èso yìí. Ẹ ti rí ní tí mo mú lọ́wọ́. Ẹ ti rí báyìí. Ewé yàtọ̀ sí kíní yàtọ̀ sí, ó dàbí kùkúmbà ni, kò ṣe kùkúmbà o. Ẹ ti rí báyìí. Tí ewé kíní bá gbẹ, àwọn ìyá wa máa fi ṣe kànkàn láyé àtijọ́. Tó bá gbẹ, wọ́n máa fi ṣe kànkàn láyé àtijọ́. Ó ti yé yín? Ó ti yé yín báyìí. Kànkàn ni tó bá gbẹ. Àwọn tó bá súnmọ́ village, òun náà máa ń lò fún kànkàn láyé àtijọ́. Wọ́n máa fi ń bọ́ ẹ̀yìn pot. Ẹ ti rí báyìí. Òun náà ń lò láyé àtijọ́ fún kànkàn. Ewé ẹ̀ nìyí. Ewé yìí máa ń wù káàkiri ni. Ewé yìí jẹ́ ewé kan tí ó common. Ó máa ń wù káàkiri ni. Kò ń ṣe kùkúmbà ni o. Kò ṣe kùkúmbà o. Ó fara jọ kùkúmbà ni, kò ṣe kùkúmbà. Ó ti yé yín? Ó nìyí. Ewé ẹ̀ nìyí. Ó máa ń wù káàkiri. Even lẹ́yìn ìkùlé ẹlòmíì, ó wà ń bẹ̀ ní ewé tí ẹ ń wò ní ọwọ́ mi yìí. Ewé yìí láwa já, já ewé yìí. Já. Ìyẹn fún ẹni tó bá sanra ni o. Tó sanra lásanra jù. Já ewé yìí ní ọ̀pọ̀lọpọ̀. Tẹ́ bá ti wá já ewé yìí, ẹ ti rí báyìí. Ẹ rí pé ó fara jọ kùkúmbà ni. Kò kí ń ṣe kùkúmbà o.
kò ṣe cucumber o. Tí kíní bá gbẹ tán, ìyẹn èso yìí, àwọn ìyá wa máa fi ń ṣe kànkàn sponge láyé àtijọ́. Tẹ́ ń wò lọ́wọ́ mi yìí, èyí tí mo ya yìí ńsìn tó bá gbẹ tán, kànkàn ni wọ́n máa fi ń wẹ̀ láyé àtijọ́. Wọ́n máa fi ń fọ pot, ẹ̀yìn pot láyé àtijọ́. Ṣé rí ewé yìí tá bá ti wá gbó, tó ti láti gbó, tá fomi sí tá gbó, á sàn nù dáadáa ká tó gbó. Bá ti wá gbó dáadáa, ìwọ̀nba omi tá bá fẹ́ lò, á wá bu eérú díẹ̀, ìyẹn eérú, ẹ ti rí báyìí. Eérú yẹn ẹ máa jẹ́ kí a ku eérú yẹn, a máa fi àjọ̀ á fi ku eérú yẹn. Mo ti ku eléyìí báyìí ńsìn, ẹ ti rí báyìí. Eérú nìyí. Ìdọ̀tí ẹ̀ lẹ̀ ń wò ní ọwọ́ mi, ìdọ̀tí eérú yẹn ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Eérú leléyìí. Eérú yẹn á wá bu díẹ̀ sí omi tá a ti gbó, ṣó ti yé yín? Omi tá a gbó yẹn á bu díẹ̀ sí inú ẹ̀, á wá rò papọ̀. Ẹni tó bá sanra lásanra jù kó máa mú ní gbogbo ìgbà. Tí inú èèyàn bá tóbi, tó bá tóbi, ẹ jẹ́ kó máa mu àgbo yìí. Tó bá mu àgbo yìí, á rí pé ọ̀rá tó dì mọ́ gbogbo inú yẹn fúnra ẹ̀ ní ó máa yọ́ wálẹ̀. Ọ̀rá tó dì mọ́ inú yẹn fúnra ẹ̀ ní ó máa yọ́, ọ̀rá ó máa yọ́ díẹ̀ ni. Kò jù báyìí lọ fún ewé tí mo mú wá fún wa yìí. Ó nìyí. Ewé tá gbó nìí. Fáwa tí a bá mọ̀, òun náà tún nìyí. Ó nìyí. Ewé yẹn nìyí. Èso ẹ̀ ní mo ti ya èpo ara eléyìí. Wọ́n máa fi ṣe kànkàn láyé àtijọ́, òun lẹ̀ ń wò yìí. Ó jọ cucumber ni, kò ṣe cucumber. Kò jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbìyànjú láti subscribe sórí ìkànnì yìí. Bá wa share fídíò ẹ̀, bá wa like ẹ̀. Ọlọ́run á ràn yín lọ́wọ́. In tó mí àti in tí ò mí nínú nǹkan yín, Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kàn. Ìwọ̀nba tó kù tọ́dún yìí ó fi parí, àtèmi àtẹ̀yin wọn ò ní gbé wa gbìn. Ìwọ̀nba tó kù tọ́dún yìí ó fi parí, á rí tiwa ṣe. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.